Hello everyone. I'm still the one you know, Ezekiel Akobi by name. I want to appreciate all our viewers and subscribers on this channel, IJINLE Life TV. The Lord will continue to bless you. This year will be the year of greatness, joy, happiness, and testimony in your life in the name of Jesus. The Lord will bless you this year. And this movie you're about to watch is a very powerful and interesting movie with divine message and lovely message. Please, I want you to watch it. But before we go to watch the movie, I want you to click on the subscription button. And don't forget to click on the bell icon for the notification. And then remember to drop your comment in the comment section. And we will reply your comment immediately. The Lord will bless you. See you in the movie. Bye-bye. Olúwẹ̀rí máa gbójú ẹ̀rín o ọ̀tá àgbà o omi làbùmù ẹni bá lómi bínú olúwa rẹ̀ àròjì oyin ẹni bá bómi ṣọ̀tá o olúwa rẹ̀ àjẹgbá tí sómi ọ̀la lòyàlò tí sòlò táyétáyé ọ̀rẹ́ tó dẹ̀ sọ fún ẹ lọ sọ bẹ́ẹ̀. ṣé màá máa parọ́ fún ẹni ó gbẹnu tágà ó sì máa ìwọ náà mọ̀ pé bó ṣe máa ń sọ̀rọ̀ ẹni àti wọn máa sẹnu yọ̀bọ̀yọ̀bọ̀ nìyẹn. ọmọ yẹn in fact lọ sọ̀rọ̀ rẹ̀ jáde. ọ̀rẹ́ ṣé màá máa parọ́ fún ẹni mo ò lè parọ́ fún ẹ náà àwọn ló sọ náà. ló sọ bẹ́ẹ̀. tó ẹ̀sẹ̀ ń sọ ni. ọ̀rọ̀ yẹn jọ mí lójú o. in fact àlọ́ gbẹnu tán. ó tiẹ̀ jẹ́ ká fi tiẹ̀ kalẹ̀ ó sọ gbàgbé mítì sáà ń lọ lọ́la. mi ò lè gbàgbé báwọn ṣe fẹ́ gbàgbé mítì yẹn mi ò tiẹ̀ lè gbàgbé láyé. òfin tó tiẹ̀ gbé mi wá gan ọ̀rọ̀ tó fẹ́ mú mi lọ ní ló jẹ́ kí n wá bẹ ọ̀dọ̀ pásítọ̀ tó lọ fẹ́ mú mi lọ. ok níbi ọ̀dọ̀ pásítọ̀ yẹn. mo gbàgbé jọ torí tí ń dun lọ́pọ̀ lọ́rọ̀ ẹ̀yìn. mi ò gbàgbé tí mo bá ti kọ́ wọn nǹkan tó bá ti sọ mo máa pè é tí mo bá ti pè é máa sọ nǹkan tó bá ti sọ fún ẹ àwa múra á lọ síbẹ̀ máa jẹ́ kó mọ̀ sọ́mọ̀ tí ọlọ́run bá ti ṣe nínú ayé yẹn tó fi ìbọn ọmọ mi tẹ́lẹ̀ dáadáa náà ẹ̀tọ́ ọlọ́run ṣẹ́gun nínú ayé mi ọlọ́run dá mi láre ọlọ́run tó dá mi láre dúdú náà kó dé ẹ láre náà ọ̀rẹ́ àwọn tó máa dé ẹ láre ọlọ́run yẹn wà ń kalẹ̀ kò yí padà ọlọ́run tó ṣẹ́gun fún mi tó dá mi láre ní chọ́ọ̀chì yẹn àdúrà ń gbà bẹ́ẹ̀ gan ó lè gbàgbé òsì àdúrà ń gbà bẹ́ẹ̀ gan ìpè yẹn dájú gan. ìgbà tí mo rí òun ọdún mi lójú. ìpè àkọ́bí dájú digbí ọlọ́run mi ò lè parọ́ fún ẹ ìpè yẹn dájú ìyanu ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ìgbà tí mo rí ẹ náà mo ní sọ̀rọ̀ mi kọ́ yìí ni sọ̀rọ̀ mi. ìyanu ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó ṣùọ̀ fún bàbá yẹn gan ọlọ́run láàbí kankan kún ìpè rẹ̀ dájú o. ọ̀rọ̀ tí mo tún fẹ́ sọ fún ẹ ọ̀rọ̀ ọmọ yẹn ọmọ tá a sọ̀rọ̀ rẹ̀ nù lé. ọmọ sọmọ aládàá ẹni ó lè kìlọ̀ ọmọ kẹ́mi ò ráyè ọmọ àwò sọmọ yọ̀bọ̀rọ̀ bẹ́ẹ̀ ni màmá bá ṣe. sọ̀rọ̀ rẹ pẹ̀lú ẹ mo ní sọmọ yẹn ìfẹ́ kọ́mọ yóò tiẹ̀ mọ́ fẹ́nu bá ìyàwó rẹ. ọmọ kẹ́mi ò ń gbé sára mi kọjá mọ́sálásí ọmọ ẹ̀yẹn ọmọ tí mi ò jẹ́ gbé sára mi kọjá mọ́sálásí ẹ̀ mi ò ráyè wèrè. ókè ó dà o. ṣé o bá ń kọ́ mọ̀ bí akíbọ́lá ń lé o mo dúpẹ́ o. Jọ̀mbọ̀ ẹ ti kọ́ rorò nírú ẹ ti fẹ́ wọn kọ́ pé kú. Márùn kò lè lọ́bì kan yóò lè lọ́bì kankan. Kò lè kú òǹbí rárá. Ọ̀pọ̀ ọgọ́rin mú gbogbo wọn balẹ̀ ní ogun aráyé. Ella! Dákun dìde já lọ. Yèyí ò gbọ́dọ̀ mọ̀ yèyí ò gbọ́dọ̀ mọ̀ kó o sì lágbàlá látijọ́ yìí Ella dákun Ella Ella. Mi ogun láyé ni. Ella. ọmọ bọ́lá ní
say you guys so nice there, right? Wow. Okay. The day you have a man for it to have a man in the our flesh. Come on, I want you to lie and live in it. You cannot be funny. All the Sasha. Yeah, how are you? Well, kill it. I'm a bath. You say with the bathroom. Well, kill careful. Alright. Okay, what we will need? What we will need? But we will do it for. Mo tẹ̀ láì kéwé dùn àti bẹ̀rẹ̀ lọ. Where will we need? Ṣé ní ẹja? Ben. Ní ẹja pẹ̀lú àwọn ọkọ̀. Okay. Well, so don't you assume that I'm going to have it? Okay. Hey, bó ṣe máa ń fa ìgbà fi ṣúà àlọ́ òwò látọ̀ kìdí sáré bẹ́yìn tó wáṣọ tí yẹn náà pọ̀ tí yẹn náà tàn jẹ kó ṣì gbogbo ara kalẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀. Mi ò rí bídìí tó wà lẹ́yìn. Kí ni kò sí bídìí lọ torí gẹ́yìn ló ṣe wá gbà I'm very sure that torí gẹ́yìn. Okay, ẹni tó jẹ́ pé each time tí wọ́n bá wá sí ó ti mọ̀ pàmò àtàní máa ń jẹ. So mi ò rí àti tó bá. ìjọba àpẹẹrẹ tó ń gbé obìnrin wá sí ìbàyè ọkọ jẹ́ pé torí gẹ́yìn ọ̀pọ̀ ló ṣe wọ́n ti báyìí. Ọmọ wa ṣe ìjọba. Ọmọ Bọ́lá dé. Ó máa ń jó gan. Láti ní ìlú kó wá sí ìbàlájọ náà. Tẹ́ bá ti wọlé láti ṣe ìdáfẹ́. Ó kí n lo àwọn ẹ̀dá ẹ̀rọ máa fi táìmù láti máa bẹ̀ dá ní. Kò sí problem. Wow. You're welcome, Jerry. All right. Àwọn ṣe máa ń bá iṣẹ́ ní ìtọ́wọ́ tó láti wọ́n jẹ fún wọn. Oh, you have my son, bro. So, what is it going to say, Pasha? You don't feel your phone. What? That's it. You Tọ́jú ọkọ̀ ìtọ́jú ọpọlọ. Ìyá aṣáre ìjọ. Oh, that's Sáré máa bá ọ̀pọ̀lọpọ̀ bó ní sí ọwọ́. Wọ́n á jó gan. Ṣé Yorùbá náà ló sọ pé Wọ́n nice gan. ọtí ẹ̀ bá ti sílẹ̀? Ẹ fún wa ní bọ́tù wọ́ta o. Máa mú wa. Ṣé kiri kan? Ó jẹun. Wà. Àti ẹ̀rì. Ó wà òkè náà. Yes. Àbáríkà wà ní ọjọ́ olókà. Àbáríkà. Okay, that's fine. Kí ni Get your food now. kí ni ìjẹ́ ni mo ń jẹ́? Kí ni màá gbé ìdíje? Kí ni ọ̀fẹ́? Ìfẹ́. Oúnjẹ wọn mẹ́tẹ́. Go. Oúnjẹ òtí ẹ̀yìn ló tó yí kí èrò máa dá bíbá yìí lóòótọ́. Fast. Oúnjẹ yìí no be small stuff. Oúnjẹ wọn wà òkè lẹ́sìn. Yes, èmi náà mọ̀. But eléyìí tí máa ṣe fún máa dùn gẹ́gẹ́. Sure now, mo trust ẹ now. Táwọn ìwé tí o máa ṣe tó máa dùn bẹ́ẹ̀. Sure, of course. Oúnjẹ mo ṣáàlì dùn tó oúnjẹ tí máa ṣe fún ẹ̀ṣẹ̀. Ẹ̀yẹ́ sure, ó sure. Ẹ̀yẹ́ sure. Ìwọ́n tó dùn báyìí tó ní mọ́jẹ tó dùn sí. I think ìgbà tí mo bá wọlé mo rí àlùbáríkà kan. Yes, àlùbáríkà. Àlùbáríkà wà ní oúnjẹ wọn. Wọ́n mọ oúnjẹ ṣe pa. Èmi tí mo wá síbẹ̀ wá jẹun mọ́ tí mo rí nà. Ó bá pẹ́ mi ò kò máa ń jẹ oúnjẹ bẹ́ẹ̀ náà. No, ẹ ṣe. Ìdílé ìṣeré kò dùn. Síbẹ̀ mo láì fọkàn mẹ́rin tó yìí. Ọmọ ọmọ yìí. Màmá yẹn wọ pàtó. Òyìnbó fi pọ̀ mọ́ sí i, táwọn ti ṣe bá ṣe àwọn. Ìwọ ló ní kó bá ẹ̀ka ló ṣe máa ń gbé lẹ́gbẹ̀ẹ́ òkè òkè láti. Jésù náà. Olùkó ṣe ká. Look.
gbà mí torí ọlọ́. Kí ni mo gbé lè nínú ìgbà yìí? Ẹ máa gbà mí bẹ̀. Kí ló ṣẹlẹ̀ tó bá lọ sí débi? Ó lè fara ní. Kí ló ṣe dání? Ẹ kú tẹ̀ ṣe yẹ kó ṣe ń kó omi tó àti èèmọ̀ mẹ́lẹ̀ báyìí sí. Káàkiri lọ. Ẹ máa gbà mí kẹ̀. Abẹ́ ìlú ṣe ń kọ́ mi. Kí ló ṣẹlẹ̀? Kí ló bẹ́ ṣe? Dọ́. Ẹ kò jẹ́ mi. Ó jẹ́ tí mo jẹ. Bíọ́dún jọ àtún rẹ̀. Ó máa ti lọ. Kò yé mi. Sọ́kọ̀ àti ọ̀sẹ̀ mi kan. Kò yé mi. Obìnrin àmì. Kí ló ń bí? Ó jẹ́ tí mo jẹ́ kó fi dá mi sí mẹ́. No. Ó máa lọ sẹ́yìn rẹ̀. Please, jọ náà. Jọ mo. Ẹ ti wá fàjẹ́ yóò bẹ̀rẹ̀ yín nìkan ojú wa dá. Ìwà ń dúdì látàárọ̀ bí àti ìwà gbúrò rẹ̀. Tó o pè wọ́n ni. Mo pè wọ́n náà mi mọ̀ pé wọ́n ti kún chọ́ọ̀chì gan bá ti pé báyá ká kúrò mi bá ti pé ká gba nani lọ. But mo ṣe wò pé wọ́n wà chọ́ọ̀chì náà ló jẹ́ pé ká wá. Wo ilé ti sú èmi o. Wọ́n máa tó dé nsìn. Pẹ̀lú òrùn tí ń pààyàn kalẹ̀ ní bíbá. Bóyá ká kúrò ní òrùn ká bọ́ sí bòjì mẹ́yìn. Wọ́n bẹ́tà o. Já lọ kúrò ní òrùn ká bọ́ sí bòjì. Ó dẹ̀ ṣú ọ̀pọ̀ bá mi pè wọ́n. Mo pè wọ́n náà wọ́n máa tó dé. Já lọ kúrò bòjì. Ó ti sú èmi. Pásítọ̀ náà tó dé káwọn máa sí ọ̀tá fẹ́ sí ọmọ àdúró ṣé káwọn dé sígbà yìí. Rárá o, jẹ́ ká tó dé báyìí. Ọ̀rẹ́, bí tá a ti wà tẹ́ mi lọ́rùn gidi báyìí. Ìgbádùn wà ń bí gan. Ọ̀rẹ́ látòní, ibi bẹ́ẹ̀ gan wà tẹ́ mi lọ́rùn gan ju bí tá a wà lọ. Fáàtì òrùka ayé gidi ń bẹ lẹ́yìn chọ́ọ̀chì wa. Pásítọ̀ gan ti dé. Ẹ kúrò lẹ́sà. Ẹ kú sí Olúwa ṣagbára dọ̀tún. Àti dúró lẹ́nu náà chọ́ọ̀chì mo dẹ̀ pé yín. Bẹ́ẹ̀ sọ pé mo mọ́ rẹ mi kò báyìí. Bẹ́ẹ̀ni, ẹ má bínú, ẹ pẹ̀lẹ́ ma. Yes ma. Kò pẹ́ tèmi náà kúrò ní chọ́ọ̀chì. Mo bẹ́ẹ̀ ṣe pè mí ẹ̀ náà lèmi náà ń bọ̀. Ẹ kú sí Olúwa ṣagbára dọ̀tún. Ẹ jẹ́ ká wọ ọ́fíìsì lọ, ká tiẹ̀ lè jókòó. Ẹ wò ó dájú, kò ní ìdíkà wọlé wọ ọ́fíìsì, ẹ jẹ́ ká sọ tá a máa sọ bíbá iná kí ẹ ṣe nǹkan tó le. Pásítọ̀, ọ̀rẹ́ mi tí mo sọ fún yín, tí mo pè yín sí pé máa mú wá òun lélẹ̀. Mọ́mì, ẹ pẹ̀lẹ́ ma. Àdé ikú ọmọ nípa wa. Àmín Jésù. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín Jésù. Pásítọ̀, ẹnu nìkan náà láti ń gbọ́ pọ̀n. Ọ̀ya ọ̀rẹ́ mi, sọ tó bá wá. Ẹ ra dájú. Ẹ ṣe ń sà. Ẹ wò ó lórí ọ̀rọ̀ ọmọ mi Ọmọbọ́láńlé ni. Nǹkan kan ò ṣe o. Àmọ́ ọmọ mi ẹ wò Ọlọ́mọ jẹ́ ká yóò fọmọ dààmú yìí. Àmín. Ọlọ́mọ jẹ́ yóò fọmọ dààmú yìí. Ọmọ yẹn ń dà mí láàmú gan-an. Ọmọbọ́láńlé ń dà mí láàmú. Kò kí n ṣe pé bóyá mo sàárẹ̀ mi ìsàárẹ̀. Nǹkan kan ò ṣe mí nínú ara. Ọmọ yìí ń dààmú mi. Ọlọ́run má jẹ́ kí ayé ó fi ọmọ. Ọlọ́run má jẹ́ ká yóò fọmọ dààmú yìí. Àmín o Jésù. Ẹ wo dádì, ọ̀rọ̀ ọmọ yẹn ti sú mi. Bí mo gbóúnjẹ kalẹ̀ báyìí, kàkà tọ́mọ mi fi máa jẹ, ọmọ mi ò dé etí odò. Kò sí tó lè máa ṣe nínú ilé etí odò yìí ni. Mo ti wá wò pé láì ṣe pé mo bí ọmọ yìí folúwẹ̀rí. Kí n tó ṣẹ́jú pẹ́ báyìí tí n bá rán ọmọ mi sábà etí odò máa ti bọ́ wọn. Kí n tó ṣẹ́jú pẹ́ báyìí kò sí bí ń jẹun lọ́bẹ̀ kàkà tí ọmọ mi fi gbóúnjẹ kalẹ̀ báyìí. Etí odò ni. Wá lọ ọmọ yìí ti pọ̀ ju ó ti sú mi. Ọ̀rẹ́ mi gan mọ̀ ń pa ìgbà mi bẹ́ẹ̀ tó bá wá sọ́dọ̀ mi gan lára gan. Kò ní bọ́mọ ẹ̀ nínú ilé o. Ọwọ́ adi pé bá a wọ́ lọ tá a wà bọ̀ báyìí etí odò láti bá. Àwọn yẹn gan ti sọ lẹ́nu. Gbogbo ẹ̀ náà ni mo ṣàlàyé fọ́rọ̀ mi pé tọ̀ ẹ dákun wò lè yẹn ṣe bí wọn tí wọ́n tó wá fẹ́ dolúwẹ̀rí kalẹ̀. Láìsí bóyá mo bí fólúwẹ̀rí. Dádì, ní tí mo wá fún nìyẹn dákun. Bó lẹ ti fẹ́ bá mi sọ̀rọ̀ ọmọ Bọ́láńlé. Mọ́mì, kò sí wàhálà. Ọlọ́run á gbà gbogbo. Àmín Jésù o. N ta máa ṣe lélẹ̀, ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù. Àmín Jésù. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín Jésù. Ayérayé ògo ni forúkọ. Hallelujah. Ayérayé ògo ni forúkọ. Hallelujah. A pè ọ́ nítorí Bọ́láńlé lórúkọ Jésù. Ẹ̀mọ́ ọ̀yà farahàn. Àmín Jésù. Ògo ni fún Ọlọ́run lókè. Hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè. Hallelujah. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Mọ́mì, ẹ jọ̀ọ́, ǹjẹ́ ẹ lè sọ fún mi pàtó ibi tí ẹ bí ọmọ yẹn sí? Tí yẹn Ọmọbọ́láńlé. Ọmọbọ́láńlé. Etí odò ni mo bí sí. Kìí sì gbé pé mo ṣàdédé lọ sí etí odò láti lọ bí ọmọ yìí. Mò ń kọjá lọ náà lọmọ mú mi.
bọ́mọ ẹsẹ̀ mú mi náà ni mo ṣe bẹ̀rẹ̀ níbi ẹgbẹ́ etí odò yẹn ni mo sì bí ọmọ yìí. Olúwa ṣeun kò ní fọ́lọ́run lókè hallelujah kò ní fọ́lọ́run lókè hallelujah. wọn torí nǹkan tá a fi hàn mí bá a ṣe ń gbàdúrà ẹ lọ ni wípé a mú mi rí pé etí odò lẹ bí sí pàápàá jùlọ ẹni tó gbẹ̀bí fún yín lọ́jọ́ náà lọ́hùn Olúwẹ̀rí. ẹ wò etí dáàdi sọ mi ọgbà mi gbà rárá. Olúwẹ̀rí bò ó. Olúwẹ̀rí kọ́ ẹ wo woman yẹn ó ti ẹ̀ jẹ́ nǹkan tó ti ẹ̀ jẹ́ yẹn gidi ni tó jẹ́ yẹn pàtàkì mo ṣe ń bọ̀ báyìí woman yẹn sọ mo ṣe ẹ pẹ̀lẹ́ máa o ẹ ǹlẹ́ máa o àṣẹ obìnrin ìrànlọ́wọ́ ló ṣe fún mi ìrànlọ́wọ́ ló ṣe bó ṣe ń kọjá lọ báyìí ó dẹ̀ ní bí mo ṣe ń ṣe lọ́nà arábìnrin o ẹ pẹ̀lẹ́ o ẹ ǹlẹ́ o ẹ ǹlẹ́ o kò kí n sọ Olúwẹ̀rí dáàdi Olúwẹ̀rí bíi bọ́ o obìnrin dáa gan bó ṣe gbẹ̀bí fún mi báyìí ó sì lọ. Mọ́mì ẹ̀yin lè rò ó pé lójú ara wípé ènìyàn olùrànlọ́wọ́ yín ni ẹlẹ́ran ara ni ṣùgbọ́n amúmirí ló nú ẹ̀mí pé àtinú omi ló ti jáde wá tó sì wá ràn yín lọ́wọ́. Inú omi ló ti jáde wá tó fi wá gbẹ̀bí fún ọ. Inú omi ló ti jáde wá láti wá gbẹ̀bí fún yín. Ó ti rí yín pé ẹ nílò ìrànlọ́wọ́ ó sì jáde wá láti ràn yín lọ́wọ́. Nígbà tó ràn yín lọ́wọ́ yẹn tó gbẹ̀bí fún yín ó ti bọ́ ọmọ yín yẹn ní májẹ̀mú. So nǹkan tá a kàn nílò láti ṣe ni pé a máa ṣètò àdúrà ni Ọlọ́run yóò ṣe iṣẹ́ ìyanu. Àmín Jésù. Ṣùgbọ́n nǹkan tá a máa ṣe lélẹ́yìí máa pe mọ́mí Ayọ̀mídé ìjọ tí ẹ bá máa wá ṣe deliverance yẹn máa jẹ́ kẹ́ ẹ gbọ́ Ọlọ́run á dẹ̀ gba gbogbo ògo. Àmín Jésù. Ṣùgbọ́n màá fẹ́ kẹ́yìn gan fúnra yín kẹ́ ẹ kún fàdúrà gidi. Sẹ́mi. Torí àmú mi rí bíi kán máa lo àwọ̀ èèyàn kán dẹ̀ máa lo òjìji èèyàn fi ṣiṣẹ́ ibi fi ṣe nǹkan kan ẹbí bẹ́ẹ̀ ni láì ṣe jù kò sí wàhálà àwọn ẹ̀mí òkùnkùn ló ń ṣe é ṣùgbọ́n nípa àdúrà a ó ṣẹ́gun wọn. Àmín Jésù. ẹ wo dáàdi ẹ dákun ẹ ṣàánú mi o bí pọ́ìntì tẹ sọ pé wọ́n máa làwọ̀ yẹn ẹ dákun ẹ ṣàánú mi o. Ọlọ́run àgbà gbogbo. Àmín Jésù. ìgbàgbọ́ yín mú yín lára yín dá Àmín Jésù. lórúkọ Jésù ẹ̀ ní ṣàìsàn. Àmín o. Ọlọ́run á dẹ̀ deliver yín. Àmín Jésù. gbogbo ogun lọ́lọ́run máa bá wa ṣẹ́ ẹ pẹ̀lẹ́ mà so tó bá ti jẹ́ màá jẹ́ kí mọ́mí Ayọ̀ gbọ́. ẹ ṣé dáàdi ẹ ṣé pásítọ̀ ẹ ṣé o ẹ má gbàgbé mi inú àdúrà ẹjọ́ o. pásítọ̀ ẹ má gbàgbé ọ̀rẹ́ mi o ọba tó ṣẹ́gun mi tó ṣẹ́gun fún mi tó ga fún Ayọ̀mídé lórí òkè àgbàdo ṣẹ́ tiwọn náà o mo gbà kó máa ṣe ní mo gbà ìpè yín dájú. ẹ pẹ̀lẹ́ o. Yes sir. Kí ló lè ṣe bọ̀bọ́ ìgbà tó fi ìsísì pé mo gbọ́dọ̀ dé inú ilé ẹ̀. Mo tó débí àtàwọn mo ti ń pè still there kò tí ì bá mi nígbà yìí náà. Bí ọdún. Dodo mo fẹ́ béèrè kinní kan o. Mo ń gbẹ. Dodo kí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ sí wípé o fẹ́ kí n wà pẹ̀lú ẹ pé o fẹ́ kí n wá sọ́dọ̀. Mo dúró sẹ́nu géètì títí still náà Ọlọ́run bọ̀ mi ò rí ẹ tí bá tó kó ṣe pé mo fọ́ọ̀sì ara mi pé mo wá sí ẹnà nẹ́bìsì ò ní dá mi lóhùn. Kí ló ń sọ tí ó dùn lẹ́nu ẹ̀? Kò yẹ kí jẹ́ kó wọlé náà ṣé mo sọ fún mi pé òmò kan tó ń ṣẹlẹ̀ sí mi ni ṣé wọ́n bá èèyàn bá yàn rìn nìkan fani níta ya ni. Ẹ máa gbà ní. Bí tí bá sùn màmá aláàbà máa lórí iṣẹ́ àwọn mi ò mọ tó ti kọ àgbákò tiẹ̀ tó yẹ pé wọ́n lébi kiri. Báwo mo ṣe fẹ́ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ sẹ́kù. Báwo ló ṣe ní mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ sí mi tí àwọn àǹtí kan wọ́n pera wọn láṣà kàbí kíní kan something like that àwọn àjọ̀nú tó bẹ̀rẹ̀ sí yọ sí mi lójú àlá tó ń yọ sí mi lójú ayé ṣé wọ́n fẹ́ pa mí ni because pé torí pé ojú ọ̀rẹ́ mi ni mo fi ṣe gbogbo eléyìí fún ẹ. Màá rí èèyàn kan ní àṣàkẹ́ màá rí èèyàn kan ní kí jáwó I don't understand. Dodo. Ṣé wọ́n pa mí ni? Do you want me to die? Ọ̀rọ̀ yóò yé mi because one you are my friend. Friend indeed. Let me tell you something. I think that we are not family. Ọ̀rẹ́ lásán la jẹ́. Èmi dẹ̀ fẹ́ ṣe help ni. Èmi ò dẹ̀ mọ̀ pé irú help tí mo ń ṣe yìí kò fẹ́ já sí kú ni. You people want to kill me man. Mi ò mọ̀ tó ti ṣàkágbọ́ àgbákò nǹkan tó ń ṣe kiri tó ń jẹ́ kó lọ pàdé àwọn ẹbọra tó bẹ̀rẹ̀ sí lébi kiri lójú oorun. I can't sleep. Tí bá tún jí màá tún àwọn tó máa yọ sí lójú ayé. What's the meaning of all this to your law? Calm jọ mo fi títóbi Ọlọ́run bẹ̀. Ìwọ náà ni mo ní kí n wá bá. Náà láti wá solution sí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sí mi. Still náà wo tí wọ́n náà dẹ́ tó wọ́n tà náà. Please Solu what? Ṣé o mo gbà sẹ́yìn pẹ̀lú ẹ̀ tí ń rìn kiri? At the end of the day ṣe pé o sọ pé babaláwo pé kiri kan something like that. Bóyá ibi tó ti rìn kiri ló ti pàdé gbogbo àwọn ẹbọra tó bẹ̀rẹ̀ sí yọ sí ọ̀nà ojú oorun.
dákun ṣe o fẹ́ fi mí sílẹ̀ báyìí solution mo wá sọ́dọ̀ ẹ̀ náà ibo ló fẹ́ kí n lọ. wo I don't bloody care tí kì bá jẹ ti pastor ọ̀rọ̀ ti pastor mo rò o ló jẹ́ kí n ṣe aláyọ̀ láti jẹ́ kó wọlé mo ti ní plan pé mi ò ní bẹ̀rìn mọ́ láyé forever. ṣé wọ́n tí mo wá sọ̀rọ̀ ẹ̀ pé mo kéèké tí ẹ̀ tó mọ solution sọ̀rọ̀ ẹ̀ sí gbogbo tó ń ṣẹlẹ̀ sí. Look at you are just talking about solution now you are talking about solution. àti ìbàjẹ́ pé ti pastor tó fọkàn mi balẹ̀ tó ní kí n má bẹ̀rù torí mo ṣe wáyé I'm about to die even because of the pastor tó bá mi sọ̀rọ̀ tó yẹ kó ń bá mi sọ̀rọ̀ lọ that's the reason tí mo fi allow ẹ láti wọlé gan tẹ́lẹ̀ náà you are now telling me about solution. ọ̀rẹ́ mi mo fi títóbi Ọlọ́run bẹ̀ nígbà tí wọ́n bá lé mi dànù sọ fún mi níbo ló tó fẹ́ kí n lu ọ lọ. I don't bloody care. o fẹ́ kí mi náà ronú kí n para mi dànù right. wo ojola pastor and end of the day ojola pé mo ti kúrò nínú ayé tó yẹ pé ìgbà kan tí mo jẹ́ fẹ́mi fàmó ìgboro ni wà láìta lẹ́gbọ́n máa lé ẹ̀dá ní mi ò ní bẹ́ẹ̀ rìn mọ́ but if not because of the pastor and ọ̀rọ̀ lọ wọ́n ní a friend in need is a friend indeed that's the reason mo fi ṣe ògbélé at the end of the day I don't even know what will happen to me. jọ́ torí tọ́ lọ mo fọlọ́n bẹ̀ jọ́ help me. tó yẹ pé ti solution ẹ ni don't worry a máa wá nǹkan ṣe ti ṣé o ti gbọ́ wo máa lọ dọdún sẹ́nu gate mo ń bọ̀ mo máa meet ẹlẹ́nu gate. dodo o tún sọ wípé kí n máa lọ sí ẹnu gate kí n tó lọ dó sẹ́nu gate. ìgbà ọmọ tó mọ̀ kó tó máa yọjú sí mi ó lé mi rẹ̀ náà. ṣé ìwọ gan fẹ́ pa mí ni àní kó lọ dó sẹ́nu géètì ṣó fẹ́ ká ìta àṣàkẹ́tì yọjú sí mi níbí báyìí ni. máa yìí kí ló ń ṣe náà. ó lé mi rẹ̀ náà ó lé mi. mi ò lẹ wo jọ torí Ọlọ́run mo fi títọ́ bọ́ Ọlọ́run bẹ́ẹ̀ lọ dó sẹ́nu gate because tó bá pẹ́ báyìí sí báyìí àìtí àṣàkàbí ewu kí náà korúkọ wọn tún lè yọ sí àwọn ìsìn jọ torí Ọlọ́run wò tó bá lẹ́mi mo fi títọ́ bọ́ Ọlọ́run bẹ́ẹ̀ má pa mí báyìí má pa mí jọ torí Ọlọ́run I will see you lọ dó sẹ́nu gate. ọ̀rẹ́ mi má ṣe báyìí fún mi. Please wò tó bá lẹ́mi lọ dó sẹ́nu gate. Let me get inside máa lọ think about solution so n pẹ̀lú ẹ̀ máa lọ sọ́dọ̀ solution a máa get solution rọlẹ̀ ó dàbọ̀ yíre o àbí kó máa jọ yìí. gate ọ̀rẹ́ mi jọ má ṣe báyìí fún mi náà. a ní bọ́bọ́ yìí lọ́dọ̀ sẹ́nu géètì kí ni gbogbo lè náà wo ọmọ kan tó ápù tó bá pẹ́ ju ibà yìí sìn àti àṣàkẹ́ àbí kí náà korúkọ ẹ̀ ó tún lè dé síbẹ̀ kó wá máa tẹ́tì mi ṣé o ti gbọ́ síbẹ̀ lọ́dọ̀ sẹ́nu géètì máa bá ẹ tó ẹ kọ́ ọ̀rọ̀ solution yìí náà máa wá solution sí ṣé o ti gbọ́ jọ àbí kó máa jọ yìí o. ọ̀rẹ́ mi jọ náà. jọ tó lọ́lọ́ wo tó bá lẹ́nu mo máa bá ẹ lẹ́nu géètì. lákòóbá. ọlọ irú kí lè lè bá. Pastor ẹ káàbọ̀ sà. ọ̀rẹ́ mi tí mo sọ fún yẹn tí n pẹ̀lú yín discuss nípa ẹ̀ so bí ọdún yẹn lélẹ́yìí sá. ẹ kújọ́ mẹ́ta sà. Pastor ẹ pẹ̀lẹ́ sà. ṣàlàfíà ni kólúwa kó wà pẹ̀lú yín ẹ pẹ̀lẹ́ sà. ẹ dẹ̀ kú sí Olúwa sà Ọlọ́run máa sábàrà kan. àmín. ẹ pẹ̀lẹ́ sà kólúwa kó wà pẹ̀lú yín. àmín. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ẹ tiẹ̀ lè wá síbí báyìí torí ọ̀rẹ́ yín ti ṣàlàyé fún mi pé bóyá ẹ̀ ń sá fún Ọlọ́run àbí ẹ̀ kì í fẹ́ wá sí chọ́ọ̀chì ni. kò rí bẹ́ẹ̀ pásítọ̀ kò ṣe pé mo fẹ́ máa sá ní ilé Ọlọ́run but sísá tí mò ń sá ó yé mi ó dẹ̀ yé Ọlọ́run pẹ̀lú. Ọlọ́run á gba gbogbo ògo. àmín o. although mo ti bá ọ̀rẹ́ yín sọ ọ̀rọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ni. mo ti sọ fún wọn pé ẹ máa nílò àwọn àdúrà kọ̀ọ̀kan láti ṣe deliverance fún yín. ó ṣàlàyé deliverance. nítorí pé àwọn èèyàn tẹ̀ ń rí yẹn kí a lè mú kúrò kò yẹ kó máa tẹ̀síwájú ká lè jà yín àti àwọn májẹ̀mú yẹn kúrò. àbó lè ṣe. deliverance. now. tó bá ti jẹ́ pé ò ní solution there is no problem. Ọlọ́run á gba gbogbo ògo tá a bá ti ṣe deliverance yẹn mo gbàgbọ́ pé àwọn ìran yẹn á dúró májẹ̀mú náà sì máa bàjẹ́ lórúkọ Jésù. àmín. ṣùgbọ́n deliverance but ṣé ibi bẹ́ẹ̀ náà láti máa ṣe. ohun tó ṣẹlẹ̀ ni pé àyíká náà ni ṣùgbọ́n possible kò jẹ́ inú church torí pé bíbá kan máa wá gbàdúrà a máa wá study ọ̀rọ̀ Ọlọ́run as a cool area táwọn ti máa ń jókòó ní bíbá yìí jẹ́. but bí ìgbà wo ló máa wá fẹ́ jẹ́ báyẹn because mi ò mọ bí procedure ṣe máa rí or something. lóòótọ́ ni ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé àwa máa ṣètò program wa bó bá ṣe jẹ́ tó máa pè yín ẹ lè wá bá wa. ó máa ṣe ẹ mọ̀ kó tó àbù pásítọ̀ ọ̀rọ̀ yìí surprise mi inú mi dùn ẹ sọ bẹ́ẹ̀ njọ́ yẹn o
a jẹ́ pé kò sí èèyàn tọ́lọ́run ò lè change. Ọlọ́run ló ń gba gbogbo. Èmi náà mo try pẹ̀lú prayer pẹ̀lú Olúwa mo dúpẹ́ o ìwọ náà máa ṣe deliverance ọ̀rẹ́ mi bí ọdún tẹ̀ ń wò yìí ó stubborn. Ọlọ́run ló ń ṣe ohun gbogbo. Kò mójú anything pé ibi tí wọ́n ti yí kan padà tí wọ́n ti ṣe kíní kan something like that. Miracle mo sọ fún nípa àdúrà bó tẹ̀ ṣe wá sí ìbá inú mi dùn. Pastor bí ọdún ìwọ náà ló ń sọ nípa deliverance yìí o. Ọlọ́run ló ń gba gbogbo. Solution lè mọ̀ wá káyé mi sá ti ní tùmọ̀. Ó tó bẹ́ẹ̀. Ó mọ gbogbo tí mò ń fèsì. Ó tó bẹ́ẹ̀. Ó lágbára adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìgbà tó bá máa jẹ́ ẹ jẹ́ kémi ó mọ̀. Àwa máa ṣètò program wa a sì máa gbàdúrà tó bá ti kàn yín máa jẹ́ kẹ́ mọ̀. Okay sir. Bro Fẹ́mi ó máa kan ẹ̀yin náà o. Ọ̀rẹ́ mi tí mo rí pé mo ti ń sáré kiri nítorí tiẹ̀ láti ọjọ́ ẹ̀ kò sí problem sir. Ọ̀rẹ́ mi tiẹ̀ ni kò síbi tó fẹ́ lọ. Màá gbọ́ kò síbi tó fẹ́ lọ. Orí yọ ló sàmù mi mọ̀ yìí. Ó kú jẹ́ kí kúrò lẹ́yìn ẹ̀ mo já dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti yẹ padà. Ó ti ní ìtumọ̀ kó wá máa lọ lẹ́yìn. Kò sí kan kí ni mo fẹ́ ṣe èmi tí mò ń bá kí láti ọjọ́ ẹ̀. Ṣebí àǹtí mi náà lè join nínú program yẹn because àwọn náà tẹ̀lé mi látọjọ́ yìí. Ọ̀rọ̀ àdúrà ni anybody tó bá nífẹ̀ẹ́ àdúrà lè join wa. Ọlọ́run ò kí ń léèyàn nílé Ọlọ́run. Anybody ló lè wà ń bẹ̀. Nítorí Ọlọ́run fẹ́ kí gbogbo ènìyàn kó ní ìtúsílẹ̀ ni. Ọlọ́run á dẹ̀ gba gbogbo. Àmín Jésù. Jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Àmín. Hello? Okay, yes sir. No problem. Ẹ máa tó máa ṣẹlẹ̀. Ẹ jẹ́ kan fún mi ní few minutes. Mo máa get back sí. All right, no problem. Tani ẹ? Báwo ló ṣe débi gan? Sọ̀rọ̀ náà, tani ẹ náà? Bíọ́dún. Ó máa tó mọ orúkọ mi. Bíọ́dún. Ṣé ó dáa báyìí? Ṣé nǹkan tó ń ṣe fún mi yìí dáa? Dodo, mo fẹ́ mọ̀ ẹ̀ gan mi, mo fẹ́ mọ̀ orí ẹ̀ tó jẹ́ because mi ò mọ̀ ẹ́, báwo ló ṣe O ò mọ̀ mí? Yes. Èmi Àṣàkẹ́. Àṣàkẹ́. Bẹ́ẹ̀. Láti bo, mi ò mẹ́ náà sọ̀rọ̀ náà mi ò mẹ́. Ṣorí gbogbo nǹkan tí Ọmọbọ́láńlé ń ṣe fún ẹ látijọ́ yìí, èmi tí mò ń gbáwọ̀ ẹ̀wọ̀n fi ṣe lélẹ̀. Ọmọbọ́láńlé. Bẹ́ẹ̀ni. Báwo ni wọ pẹ̀lú ẹ̀sìn jẹ́ tó jẹ́ pé ò ń gbé àwọn rẹ̀ wọ̀ sí mi? Má sọ fún mi pé gbogbo tí mo ń ṣẹlẹ̀ sí mi ìwọ ni. Dókì ni tiẹ̀ tó fi jẹ́ pé ò ń gbáwọ̀ ẹlẹ́ni wọ̀ fún mi. Mi ò kòkò yẹn mọ́nà kí ló ṣẹlẹ̀? Sẹ́fẹ́ torí mi rú ni. Bíọ́dún, tó bá rú ẹ lójú, màá jẹ́ kó mọ̀. Báwo ló ṣe jẹ́ náà? Irú kí ni ilé ọlọ́mọ ìdẹ́gẹ́ ní wàhálà? Irú kí ni ilé náà? Wàhálà ni mi ò fẹ́ o. Kí ni wọ́n dún wá máa dáhùn àlè mi lọ́rùn nílé? Kí ló ṣẹlẹ̀ náà? Lọ́dọ̀ Kàtúndé, ẹ gbà mí. Ọmọbọ́láńlé. Hello? Bọ́láńlé. Ibo ló wà? Ní ìta mi. Lọ́dọ̀ mi bí. Tuntun mọ̀ bọ̀. Ọ̀rẹ́ ò jẹ mi o. Bọ́láńlé. Wọ́n á dẹni lẹ̀, wọ́n á dẹni asán. Máa lọ ṣàyà gbangba sí wọn o. Dúró, àbúrò àti ẹ. Àtẹ̀yìntọ́ tó fẹ́ fojú dòrò. Àjòjì gòdògbò tó fẹ́ wọlé òòrò. Ìbọ̀ra bọ̀ wọn láṣọ. Wọ́n á dẹni lẹ̀, wọ́n á dẹni asán. Ẹyẹ fún wọn. Ẹ dákun ẹ yàgò fún wọn. Ẹyẹ fún wọn. Àtẹ̀yìntọ́ tó fẹ́ fojú dòrò. Àjòjì gòdògbò tó fẹ́ wọlé òòrò. Ìbọ̀ra bọ̀ wọn láṣọ. Bíọ́dún, why now? Just keep me waiting. Why? Máa lọ ṣàyà gbangba sí wọn o. Kí ló wọ́n mi báyìí? Ṣé mo wọ dress mi wá? Ẹ dákun ẹ yàgò fún wọn. Ológun àríyá olóńjà yan. Why are you looking at me that way? Ṣé mo wà okay?
Lórí kí ló ṣẹlẹ̀ náà? Òun wò mí òun lé òun everything. Kí ló ṣẹlẹ̀? Ṣé àlọ́ sí tán lọ́mọ? Asmano. Let's go. Mo drama tó ṣe yìí mi understand òun wò mí òun lé òun everything. Tó bá ń pè mí ò dress normal sọ ọ́ change my dress. No wonder. When we as in ó look strange. Bó ṣe bọ́ ta ọkọ̀ ń wò mí ó wọnú lé òun everything okay ó wò pàṣírí ẹ ti tú. Like mo ti ká ẹ mọ́. Wọ́n ní God ó gbé obìnrin sínú ilé ẹ̀ lọ́dún. What are you telling me? Ẹni tó ń wo yìí mi mọ̀ rí. Ó yẹ kó mọ̀ pé kò sẹ́ni tí láàrin mi àtẹni yìí. Èmi kò mọ̀ ifá mo ti wà confused. Bí ọdún why will you tell me pé o mọ̀? O mọ̀ ìmọ̀ náà. Wọ́n ṣèlú yàrá mi ló ti jáde. That's why you can't hear what he says. Okay. Wà nílé pẹ̀lú obìnrin. Ẹni tó ń wo yìí mi ò mọ̀ rí. Ọ̀rọ̀ yìí sì wọ́n sì wà so look straight. Bí ọdún jẹ́ kí n gbọ́ràn. O mọ̀ ní gbogbo ṣe dress. Jọ ìwé ló ti rí ìyá òòṣà kí la máa gbé. Why go for wọ́rà yìí? Look at you, okay. Ẹ ti ṣe gbogbo nǹkan tẹ fẹ́ ṣe fún paparazzi yìí tó kí n tó dé. As in, go now, gbogbo tó wọ̀. Kí ló ṣe máa dress bí i àtọmọ sí mi pé o mọ̀ rí? Okay, you don't trust me, right? Trust you. With this full evidence, Timori, tẹ nǹkan tó wọ̀ gan ṣe bọ̀ yóò ṣàbí kí lélẹ̀ wọ̀ tó wọ̀ rag àbí kí ló wọ̀. Oh, ẹ ti ṣe gbogbo paparazzi, ẹ ti ṣe gbogbo ẹ̀. Ó wá ro gbogbo everything, ó ro gbogbo ẹ̀ mọ́ra. Àbí? You're cheating on me with this one, with this thing. Okay, Ọmọbọ́láńlé, trust me o mọ̀ pé o mọ̀ tí mo lè ṣe. Ṣé èmi tí mo jáde bọ̀ tí mo wọnú ilé tí mo wọ̀ ta tí mo wọ̀ pé kí ló ṣẹlẹ̀? Just like bẹ́ẹ̀ ni pé orí mi tẹ̀ fẹ́ dà with this moment, I don't know. If I trust you, I'm just confused. As in, hello, ta lè yín náà bólẹ̀ ti wá? Wọ́n láwọn ò mọ̀ yín rí, ìyá òòṣà. Àná kí ló ṣe é? Báwo ló ṣe múra báyìí? Nínú ilé ọkọ ọlọ́kọ. Ṣáde lè wá máa lọ báyìí. Àbí kí ni gbogbo ilé báyìí? Kéde yìí o. Ẹ wo bí? Ẹjọ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Life for ìwà àlá life for anything. Life for ariwo lọ. Before I count 1 to 3. Kẹ jáde níbi báyìí nísìn. Or else I will rough it like mo máa ṣí ajálẹ̀ fún. Màá ní mo wá jẹ́ ẹ̀dá mi tó. Oh no! You! No! Leave me alone! No! I can't. No! Don't do that! No! What's wrong? Don't do that, please! Ológun àríyá olọ́jà yan má ṣe gàràgàrà sí wọn.